Mo kí wa ẹ káàárọ̀ a kú ojúmọ́ ní gbogbo tí a bá wà pátápátá ní Nàìjíríà ní United States United Kingdom. Mo kí wa kú iṣẹ́ àánú Ọlọ́run ní fi wá sílẹ̀. Agbala Gabriel tún ṣe bẹbẹ ilé àwọn arúgbó. Agbala Gabriel ti yí ilé àwọn arúgbó padà. Ó ti transform ẹ̀, ó ti yí padà, ó ti sọ di nǹkan míì. Kí lohun tó sọ́dà? Tẹ́ bá gbàgbé ẹ̀yin tí ẹ máa ń wo Only Jesus TV dáadáa, àwọn fídíò tá à ń gbé wá. Ó lọ bí oṣù kan báyìí sí tí Agbala Gabriel mẹ́nubà nínú prógámù kan tó ṣe wípé ilé àwọn arúgbó, wípé àwọn máa kó àwọn arúgbó kúrò níbẹ̀, wípé wọ́n ní plan fún ilé àwọn arúgbó, wọ́n fẹ́ sọ di nǹkan míì, wọ́n fẹ́ fi ṣe nǹkan mìíràn, wípé àwọn arúgbó yẹn wọn ò pọ̀ mọ́, ọ̀pọ̀lọpọ̀ wọn ti kú, wọ́n ti dàgbà. Àdúrà tá à ń gbà náà nìyẹn pé ká dàgbà ká dògbò ká má kú ní rèwerèwe. Mo sì gbàdúrà gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wo Only Jesus TV, ẹnì kọ̀ọ̀kan wa tẹbí tara wa lórúkọ Jésù, àní fọjọ́ lọ́jọ́ lọ, àní kú ní rèwerèwe, á dàgbà á darúgbó lórúkọ Jésù. Kí lóhun tí Agbala Gabriel wá fi ilé arúgbó ṣe? Nínú fídíò tí ẹ fẹ́ wò yìí, ẹ máa rí ohun tí Agbala Gabriel fi ilé arúgbó ṣe. Agbala Gabriel ó dára, ó ṣe bẹbẹ. Àwọn kankan ni mo rí nípa Agbala Gabriel, ohun tó bá pinnu láti ṣe ó máa ń bọ́ sí fún. Bó dẹ̀ ṣe yẹ kó rí náà nìyẹn, nítorí pé kí ni iṣẹ́ t'Ọlọ́run fi wọn ló ń ṣe, ó dẹ̀ ń ṣe pẹ̀lú òtítọ́ ọkàn. Nítorí náà mo fẹ́ jẹ́ kájọ lọ wo ohun tí Agbala Gabriel fi ilé arúgbó ṣe, fẹ́ kájọ lọ wò ó. Màá fi fídíò sílẹ̀ fún wa káwò láwò gbádùn. Ẹ má gbàgbé ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ bá mi subscribe. Bákan náà ẹ jọ̀ọ́ mo fẹ́ rí comment wa, ẹ bá mi like, ẹ bá mi share, yóò dára fún wa. Ó yẹ jẹ́ ká jùlọ lọ wo ohun tí Agbala Gabriel fi ilé arúgbó ṣe. Ó yá lókè lọ. We have plates here. Now ẹ máa gbọ́, mo sọ pé mo lá ní toilet roll wọn pàtẹ́wọ́, mo lá lọ́sẹ̀ ẹ̀wẹ̀ wọn pàtẹ́wọ́, mo lá ní maclean wọn pàtẹ́wọ́, mo lá lọ́sẹ̀ ẹ̀fọ́jọ́ wọn pàtẹ́wọ́, mo lá ní lamp wọn pàtẹ́wọ́, mo wá ní a ní abọ́ oúnjẹ. How are you? Don't bother. Don't bother. How are you? God bless you. God bless you. How are you? Ṣé àwọn ọmọ tí wọ́n ń gbé bíbá yìí ni? Ẹ bá wa bu akíní ẹ̀ wọlé. How are you? Daddy. How are you? Daddy oyoyo. Ẹ yá shake me. Shake me. How are you? Ẹ máa shake me lẹ́yọ̀ kọ̀ọ̀kan. You shake me one after the other. No. Yeah. How are you? 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 Oh yeah, ẹ tó dáadáa. Ẹ mú di kíní wa báyìí. Ọláọlá ìjà kíní. So, ilé yìí ẹ̀ǹpẹ̀lẹ̀ arúgbó ni, school lélẹ̀, school ọ̀fẹ́ wa lélẹ̀. Ẹ bá ń gba ilé ìdáná. Ṣé ẹ̀ǹpẹ̀lẹ̀ school ọ̀fẹ́ wa lélẹ̀? These are free school. But báyìí, ilé arúgbó yìí ó ti di ilé àwọn ọmọ tí àwọn òbí wọn ò lágbára. Ó ti di ilé àwọn ọmọ táwọn òbí wọn bá gbọ́ wá náà lórí ẹ̀ wá. Má súnmọ́ jù torí network. So, wọ́n bá ń ṣíbí rẹ̀. Ẹ bá ń ṣíbí. So, ìta báwọn ọmọ ìrà wà lẹ́nu ní every last day of the month la máa ra ilé. Nígbà tí wọ́n ti fídíò tẹ́ ẹ̀ ya fóònù. The same thing, it's not the same thing. So, díẹ̀. And we bought these items for you. So, torí wọ́n máa jẹun. Àwọn ọmọ wọ̀nyí díẹ̀ nínú wọn òbí díẹ̀ nínú wọn jẹ́ opó. Ṣé kò kọ́? So òbí díẹ̀ nínú wọn ó jẹ́ opó. Òbí díẹ̀ nínú wọn èmi ò níyà, èmi kò ní bàbá, èmi dẹ̀ níyà tó jẹ́ pé kò sí agbára fáwọn òbí wọn, àwọn òbí wọn ò lágbára. Ẹ wá wọn kọ́ tá a rà.
àwọn kan tààrà rè fún àwọn ọmọ yìí kí leléyìí ẹ bá gbé ẹ kọ́kọ́ gbé oúnjẹ yẹn wá náà oúnjẹ dà àwọn rice àpò kan we bought a bag of rice. ẹ bá máa gbé wá sí ẹgbẹ̀rún súnmọ́ yìí. So àwọn eléyìí ni wọ́n máa gbé bíbá yìí wọ́n máa gbé bẹ́ẹ̀ ó dàbí boarding but it's free boarding ni but it's free we run charity school here so àwọn òbí wọn ò lágbára èwo ló wà níbi tí dádì ẹ ti kú nù tí dádì ẹ ti kú ìnáwó dádì tí ẹ ti kú 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 so about 11 of them or 12 of them ni wọn ní bàbá tó yẹ pé mọ́mọ́ wọn jẹ́ opó èmi kò ní ìyá ni èmi wọn ti mọ bí táwọn òbí wọn wà ní èmi ìdẹ̀rẹ̀ wọn lóbi ṣùgbọ́n kò sí agbára and remember this is the school ẹ jọ àwọn ọmọ tó wà ní school ebi àwọn ọmọ kan wà ní school àwọn yẹn bá ń kó wọn jáde àwọn tó wà ní school àwọn yẹn ò gbé bí ń tiwọn àwọn yẹn ń lọ lé kì í ṣe gbogbo wọn náà ń gbé bí obẹ̀tà àwọn eléyìí wọ́n ń gbé bí mélòó ni wọ́n báyìí 40 now ẹ̀dẹ̀ ni wọ́n pọ̀ tó ẹ bá ń kà wọ́n ó yá bá ń kà wọ́n bá wọn jẹ yẹn wá ó yá fún ìjẹ yẹn ibi là ìdá ó yẹ bá ń kà wọ́n ọmọ yẹn ó yá ẹ kọjú síwájú báyìí ibi ẹ kọjú báyìí ẹ fẹ́ bẹ́ẹ̀ yìí ẹ máa sún oúnjẹ ẹmọ bí ó kì í sá àwọn ọmọ tó ó yá gbá wọn yẹn ó yá pọ̀ ṣé àwọn tí wọ́n gbé bí nìyẹn àbí. So we have secondary school students ẹ̀yin secondary school dà ẹ máa súnmọ́ bí ó yá suit rẹ̀ lágbára mama suit what class are you? What class are you? JSS3. JSS3. What's the name of your school? The name of my school is Agbala Gabriel International Free School. Can you speak more louder? What is the name of your school? The name of my school is Agbala Gabriel International Free School. Agbala Gabriel International Free School. Kékeré, ó ti bẹ̀rẹ̀ school. Do you remember this boy? Yes. So, tẹ́ bá remember ọmọ yìí, ó ní kékeré ó ti bẹ̀rẹ̀ school báyìí. He has started school. Mo Ṣẹ́gun wà. Ṣẹ́gun dà. Ṣẹ́gun Ṣẹ̀gẹ́. Wá ń bí Ṣẹ́gun Ṣẹ̀gẹ́. Ó yá kọrin fún wa, ẹ bá fún wa láàyè. Ó yá. Let me, I want to hear you singing. Oh, sọ̀rọ̀ sókè jọ Ṣẹ́gun. How are you, Ṣẹ́gun? Show my ẹni. Show mọ. Mo ló ti mọ̀. David ni Ṣẹ́gun ni. Ẹ̀yin méjèèjì you be best of friends. So, àwọn wọ̀nyí, àwọn ò gbé bí ntí wọn. Àwọn students mi, wọn ò gbé bí. Àwọn ò gbé bí. Can you shout hallelujah? Hallelujah! So, but they are coming to free school. Free school náà ń wá o. Bẹ́ẹ̀ àwọn ò gbé bí. Àwọn òbí wọn ṣe lágbára díẹ̀. Àwọn ò gbé bí. Wọ́n ń lọ láti ilé. Wọ́n wá sí school. Bẹ́ẹ̀ wà àwọn ọmọ eléyìí. Look at these children, God's children, powerful children, wonderful children. They are living here. Ibi àti tún lè ṣe àti tún kùn. Wọ́n bí náà máa gbé. Ẹ kàn máa wòye sitting room yẹn náà. Kàn wò láti bí. Òye sitting room yẹn. So can you see the sitting room? Look at the sitting room. Ibẹ̀ ọmọ yẹn ibẹ̀ ni wọ́n máa gbé to the glory of God. Ẹ̀yin ọmọ ẹ̀ rí àánú gbà. Ó yá ẹnu wọ́n sí àwọn tí wọ́n because we have our supporters all over the world. A ní àwọn tí Ọlọ́run lò tó máa ń ràn wá lọ́wọ́. So would you like to pray for them? Yes. Would you love to pray for them? Yes. Ó yá ẹnu wọ́n sí wọn. Ó yá máa gbàdúrà fún wọn. Ẹ máa gbàdúrà fún wọn. Ẹ má tẹ̀lé yẹn.
Amen. In Jesus' name we pray. I want to go to Kowa. Just stay here. Yes, man. I want to go to Kowa. So, this is a keg Oro Lebi. This is Epo Shepo Lele. I want lamp one Lele. So, I want my own no one meeting one thing in the school. Tí wọ́n wà níbí báyìí tó ti lọ school ẹ má tẹ̀lé yẹn ó yá sorry protocol ẹ bá mi guide bẹ̀yẹn ọmọ àlọ́ lamb àbí lamb ṣé àwọn ẹni wọn lílẹ̀ gbé wá ṣé ó ṣùkú mẹ́ẹ̀ ẹni tó fún máa sùn nílé so ó yá gbé báyìí ẹ bá mi gbà ń bẹ̀yẹn ẹ gbé báyìí. So, we have close-ups here. We have close-up here. We have any awon share we be by. Ba mi ko product. Ba mi ko machine ka ba mi ko right. We any awon share when be they have batting soup. So you can want to like you may wish to bring these children some of these items and they can more. Bóyá ẹ fẹ́ gbé nǹkan wá so that a ní ọṣẹ ìwẹ̀ ń bí báyìí ọṣẹ ìwẹ̀ wà ń bí look at it baby ọṣẹ ìwẹ̀ yẹn lélẹ̀ a dẹ̀ ní ọṣẹ wọ́n ní lamp ń bí báyìí lamp lélẹ̀ àbí lamp àṣẹra náà ni àbí this is solar lamp lélẹ̀ so ti ń tàn ó ti ń tàn o solar lè máa charge ó tún tàn bí báyìí náà very good so kí la tún ní we have toilet roll. Fún àwọn ọmọ yẹn toilet roll a ní toilet roll fún àwọn ọmọ yẹn so báyìí a fẹ́ get aṣọ school fáwọn ẹ̀yin ẹ bá ń ka àwọn ọmọ tí ò tí ì lájọ school so a ní àwọn ọṣẹ ń bí báyìí we have soaps here ọṣẹ wọ́n fẹ́ fọṣọ school wọ́n fẹ́ fọṣọ àwọn ọmọ yẹn. ó ti wá sá. So we have soaps here sorry for the network it's for interruption network àbí network problem a ní ọṣẹ ń bí báyìí bá ń gbé pálí ẹ̀ padà a ní ọṣẹ ń bí báyìí ó yẹ kó sínú ẹ̀ ọṣẹ ìfọṣọ then we have plates here. Ṣé pé ṣe láwọn ọmọ yìí now ẹ máa gbọ́ mo sọ pé mo láà ní toilet roll wọn pàtẹ́wọ́ mo láà lọ́sẹ̀ ẹ̀wẹ̀ wọn pàtẹ́wọ́ mo láà ní maclean wọn pàtẹ́wọ́ mo láà lọ́sẹ̀ ẹ̀fọ́jọ́ wọn pàtẹ́wọ́ mo láà ní lamp wọn pàtẹ́wọ́ mo wá ní a ní abọ́ oúnjẹ we have plate of food here ó yẹ pàtẹ́wọ́ dáadáa. Ẹ wo abọ́ bó ṣe pọ̀ tó. Why Debbie pariwo tó bẹ́ẹ̀? Ó yẹ kí wọ́n mi ṣe normal video. Very good. So ẹ wo abọ́. Èmi nìkan máa kó lọlé. Ojú ẹ̀ wọlé ní I'm taking them home by myself. Please. Please, sir. I should leave it here. Yes. Do you want to use it here? Yes. Oh, ẹ̀yin lẹ́nu nǹkan yìí o. Thank you, sir. So wọ́n ní àwọn solar tó máa ń tàn lálẹ́. Ṣé o náà ní? Àwọn náà solar tó máa ń tàn lálẹ́. Bọ́ọ̀bù ẹ̀dá. Bọ́ọ̀bù ẹ̀lẹ́lẹ́. Job please, make a professional video. Kí làwọn lè? Kí lè níbo lélẹ̀ ìdílé? Mo lè máa ti bọ̀. Wọ́n á ti bọ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ ń bọ̀ ẹgbẹ́ dà. Ṣé báyà bì? Kò sí ibo ló máa wọ̀ kò sí. Ibẹ̀ yẹn kọ́ kò lè wọ bẹ̀rù.
Ó ti wá. Torí ẹ̀fọn wọ́n ní fleet. Ẹ̀yin abiyamọ yẹn yín náà súnmọ́ wa. So torí ẹ̀fọn wọ́n ní fleet. Torí ẹ̀fọn wọ́n ní fleet. They have their fleet because of insect àbí mosquito. Wọ́n ní fleet. Wọ́n ní àwọn cream. You have your cream here. Body cream àti hair cream. So wọ́n ní àwọn mob. Wọ́n ní àwọn mob. Wọ́n láwọn mob ní bíbá yìí mob láti fi nílẹ̀. Níbo làwọn gé ẹ wà ó ní ẹ kó wá bẹ́ẹ̀ yẹn. Igi àwọn mob yẹn lélẹ̀. Very good. Ó yá máa ń kó sílẹ̀. So very good. So a ní àwọn hypo fún àwọn toilet wọn torí standard toilet. God bless you. So they have their standard toilet. So what's that? So wọ́n ní hypo láti máa fọ. So if you're willing to bring some items here, like these are the kind of area. Wọ́n ní brush. So ṣé eléyìí máa lè tó? Mélòó náà bàtọ́ máa bẹ̀ sí? So a dẹ̀ ní epo, a ní òróró, epo rè òróró rè. So wọ́n dẹ̀ ní àwọn láwọn buckets. These are the buckets. Àwọn buckets wẹ̀. So wọ́n ní àpò ráìsì kan. So every end of the month la mama gbèrú nǹkan báyìí wá. Every end of the month. So wọ́n ní àpò rice. Ẹ bá mi gbé sókè. Gbé sókè. So wọ́n ní àpò gàrí. Wọ́n ní àpò gàrí. Wow, gàrí. Ṣé like eba? You like eba? Yes. You eat eba? Yes. I want to eat it alone. I'm taking it home. My feeling be like, oh yeah, a bit sudden one. So at the need laji ewa, we have things. Hey, go provide on your zone. Look at you, sir. Hey, sir. Hello, Luebu. Our packer, they have some packers here. All our packers in Dubai. So, God bless you. Emma Ria Nuba. Look at these children. It be Amama Benwo time to time. Amama Benwo. We'll talk about a guide from time to time so that I'm a check welfare one. Been on my way, look at the compound the FF one. Láti ṣe, on my she gates what you compound. And got the debo already last month. So let me call ni àwọn arúgbó wọn ní kó máa lò but àwọn arúgbó yẹn wọ́n ti dàgbà míì ti kú púpọ̀ tí ẹ ti kú nínú wọn because wọ́n ti dàgbà wọ́n ti di arúgbó náà lápò wọn arúgbó wọ́n ti wá gbó ìyá Janet náà òun náà ṣe kú ni ìyá Janet tá ń tọ́jú àwọn náà ṣe tún kú ni so arúgbó kan péré ló kù ẹnìkan yẹn wọ́n ti wá move wọn síbi kan tó dáa so this whole building àwọn ọmọdé yìí ni wọ́n máa lò wọ́n máa wà ń bẹ̀ láti àárọ̀ Monday wọ ìrọ̀lẹ́ Friday tó bá ti dìrọ̀lẹ́ Friday àwọn ọmọ mi wọ́n máa píkì wọn ó ti wà registered ìwọ́n tó fọmọ síbi ò lè mọ́mọ́ ó ti gba form ó ti ní bọ́n ṣe everything wọ́n ti set everything kalẹ̀ so ìwọ́n tó bá lọ́mọ bí ò lè mọ́mọ́ so wọ́n mọ́mọ́ wọn wá wọ́n wá sí church so wọ́n mọ́mọ́ wọn wá ní Sunday ìrọ̀lẹ́ Sunday kan tó lọlé wọ́n á drop ọmọ síbí tó bá di ìrọ̀lẹ́ Friday wọ́n wá mú
àwọn ọmọ wọn padà láti lọ bá wọn ṣe weekend nílé. Àwọn ọmọ wọn ní láti lọ sílé lọ ṣe weekend, so that is why they are here. So agbàdúrà a ó máa rí àánú gbà. Thank you so much. This is what we have in plan. Kọ́lọ́n kó dẹ̀ tì wá lẹ́yìn, kọ́lọ́n kó bá wa ṣe, kọ́lọ́n kó ràn wá lọ́wọ́, kọ́lọ́n kó tì wá lẹ́yìn. Kó má rẹ̀ wá sójú ọ̀nà, kó má rẹ̀ wá sójú ọ̀nà, kó má rẹ̀ wá sójú ọ̀nà. Gbogbo nta ló wà nílẹ̀ yìí is not kì í ṣọ̀rọ̀ 500,000 naira. Yes, not to get àwọn ọ̀gá, but we thank God for this grace. A dẹ̀ ń gbọ́ Ọlọ́run gbọ́ fún more provision. À ń gbọ́ Ọlọ́run gbọ́ fún ìpèsè sí. À ń gbọ́ Ọlọ́run gbọ́, à ń gbọ́ Ọlọ́run gbọ́. Ẹ̀yin ọmọ yìí, Olúwa yóò súre fún yín. Olúwa yóò gbàdúrà fún yín. Ẹ ó tayọ lórúkọ Jésù. Ẹ ó jù wá lọ. Irú tèmi ń ṣe yìí nípa orí òfin Ọlọ́run, òun lẹ́yìn náà máa ṣe fún wa. Nítorí wàá fi lè mú kí a máa ṣe irú nǹkan báyìí ti dín ńlá nìyẹn. Ẹ ó ṣe jù wá lọ. Kò sí ìkànnù yín tó máa wà lẹ́yìn. Ẹ ó rí àánú gbà. Ẹ ó tayọ o. Jésù Olúwa wa. Ó yá, àti pé wọ́n wá free school o, àti pé bí ni wọ́n ń gbé o, tí gbogbo wọn dẹ̀ lọ sí free school. A fẹ́ ta gbogbo wọn. How many are there for now? Ó yá, gbogbo yẹn wá tó báyìí. Ẹ má gborí bẹ̀ yẹn o, mo ti kọ́ ọ̀sùn. Ó mi. Ó yá, bá mi ta wọn. Ẹ tún gbé nǹkan rẹ̀. Ó yá, bá mi ta wọn. Àti ṣé wọ́n sáré wọ́n di mọ́ ní school? Àmọ́ ṣe ń gbúra àwọn ọmọ kan o. Ó yá, bá mi kà wọ́n mélòó ni wọ́n? Ẹ bá kà wọ́n ẹgbẹ́. Mélòó ni wọ́n? How many are there? How many? Ìwọ ò lọ school tí ẹ ní. Kí ló ṣe? Kí ló ṣòwò ní? Ó yá ẹ bá àkàwọ̀ mélòó ní wọ́n jẹ́ mélòó? 21. Àwọn ọmọ mi ò tí ì wọlé o, torí wọ́n ẹ̀ṣẹ̀ wọlé ni. Àwọn ọmọ mi ò tí ì wà síbẹ̀ náà. So I want to appreciate you. God bless you. Ẹ̀yin tí Ọlọ́run ń lò ní oṣooṣù, tọ́lọ́run ń lò ní ọ̀sẹ̀ọ̀sẹ̀, tọ́lọ́run ń lò ní ojoojúmọ́ lọ́dọọdún, pàápàá fún àwọn ọmọdé yìí kán lè bá a kàwé. Mo gbàdúrà àwọn ọmọ tí yín náà máa tayọ o. Ẹ ṣé o. Thank you so much. Please share it for someone. Share it for someone. I pray shall go with you. Ẹ pàtẹ́ fún Jésù. Ẹ yá, ẹ máa lọ fáwọn kíláàsì yín. Ẹ máa lọ díẹ̀díẹ̀ lẹ́yọ̀kan, one by one, one after the other. Bá a lọ síwájú ìyá ń gbé gbogbo wọn. Ìjáwọ́ kẹrẹ̀ lẹ́kì, wọ́n ló wà ń wájú rẹ̀.
Sit down.